A kú dédé àkókò yìí ní gbogbo tí ẹ bá ti ní àǹfààní láti máa wà ní ìkànnì Ajára Màlúfà TV. Ojú tẹ́ fi ń wọ̀wọ́ ní fọ́, etí tẹ́ fi ń gbọ́wọ́ ní di láṣẹ Èdùmàrè. Tó bá jẹ́ àkókò rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ ní ìkànnì yìí, ẹ subscribe sí ìkànnì on notification button, ẹ like, ẹ comment, ẹ share. Àjọṣepọ̀ wa láfi lè ṣe àṣeyọrí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó la gbọ́ wípé wọ́n ti rọ́wọ́ tó ẹnìkan eléyìí tó jẹ́ afurasí ọ̀daràn eléyìí tí wọ́n sì ti ní wọ́n ti rọ́wọ́ tó àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ láti ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó yẹn CSP Benjamin Hundeyin. Ó ti jẹ́ kí ọ̀rọ̀ náà yé wa wípé ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2025 ni àwọn kan wá fi ẹjọ́ sùn wípé ọkọ̀ àwọn kan eléyìí tí ẹnìkan tó ń porúkọ ní Salisu Ibrahim Abdullahi táwọn kan fi wípé ó dà pé ó wà ní àkàtà rẹ̀ ló jẹ́ wípé wọ́n ní ó ti gbé ọkọ̀ náà sálọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀, ìdí rèé tí ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti ìpínlẹ̀ Èkó yẹn ẹ̀ka eléyìí tó ní sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí ṣe tètè tẹ ọkọ̀ létí bẹ̀rẹ̀ sí ní wà lójúfò láti wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú eléyìí ẹ̀yà ọkọ̀ eléyìí tí wọ́n ti gbé wá láti wá sọ wípé láti wá fi ẹjọ́ sùn wípé àwọn ń wá ọ̀rọ̀ ẹ̀yà ọkọ̀ náà ní ìbámu pẹ̀lú iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ní ó tẹ̀síwájú ni wọ́n padà rọ́wọ́ tó ẹnìkan tó ń porúkọ rẹ̀ ní Salisu Ibrahim Abdullahi yẹn ní ìlú Port Harcourt sí Rivers. Nígbà tí wọ́n tẹ̀síwájú wọn lóun ní ẹ̀ṣẹ̀ òun jẹ́jẹ́ o ló mú ọ lọ sọ́dọ̀ ẹnìkan tí wọ́n pè ní Yunusa Saliu, ọkùnrin ọmọ ọdún márùndínláàádọ́ta tó jẹ́ mẹkáníìkì. Wọ́n ní wọ́n tún pe ẹnìkan ní bàbá Jero Idris, ọkùnrin ọmọ ọdún mọ́kàndínláàádọ́ta bákan náà eléyìí tí wọ́n sọ pé ó ń ta ọkọ̀, àti ẹnìkan tí wọ́n pè ní Abdullahi Aliu, ọmọ ọdún mọ́kànlélógójì eléyìí tí wọ́n ní òǹtajà lòun. Wọ́n ní gbogbo àwọn yìí ni wọ́n jẹ́ wípé wọ́n rọ́wọ́ tó ní ìpínlẹ̀ Kánò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọn ní iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ṣe yìí ló jẹ́ kí wọ́n padà rí ọkọ̀ Toyota Ace Bus yìí gbà padà lọ́wọ́ wọn. Wọ́n láwọn afurasí ni wọ́n ti ní kí wọ́n lọ fojú ba ilé ẹjọ́, tí ilé ẹjọ́ sì ti sọ wípé wọ́n tún sún ìgbẹ́jọ́ wọn sí ọjọ́ míì. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìyẹn CP Ọlọ́rundáre Jimoh Moshood bó ṣe fi ọ̀rọ̀ náà léde, eléyìí tí ẹni tí ó jẹ́ CSP Benjamin Hundeyin tó gbẹ́nu rẹ̀ sọ̀rọ̀. Ó ní wípé ìgbìmọ̀ láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó kó wà lálàáfíà àti pé kí dúkìá kó lè dohun tó jẹ́ pé yóò fọkànbalẹ̀ àti àwọn èèyàn tó wà ńbẹ̀ náà làwọn gbé lóòrèkóòrè láti lè jẹ́ kí ìwà ọ̀daràn àti ohun tó ní ṣe pẹ̀lú ìwà kòtọ́ kó lọ sódò lọ mumi ní ìpínlẹ̀ Èkó. Ó wá tẹ̀síwájú wípé ṣe ara àwọn wọ̀nyí tí ọwọ́ tó yìí wọn ò ní gbèsùgbègbè láti jẹ́ kí wọ́n lọ sí ilé ẹjọ́ lè tó bá jẹ́ pé ilé ẹjọ́ padà rí wípé wọ́n jẹ̀bi yẹn ọgbà tó ṣe tán bá jẹ̀bi lóòótọ́ tó bá jẹ̀bi ọ̀rọ̀ ìyẹn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó la gbọ́ wípé ó ti fi ọ̀rọ̀ kan léde wípé ṣe rí wọ́n ní ìṣẹ̀ṣe eléyìí tí àwọn kan yàn láàyò eléyìí tó jẹ́ ti egungun wọn ni kò sẹ́nikẹ́ni tó ń dí yín lọ́wọ́ láti máa ṣòro lé bàbá yín o, ṣùgbọ́n ohun tó ní ṣe pẹ̀lú wípé kẹ́ máa bọ́ sójú òpópónà márosẹ̀ òun ni a kò fààyè gbà ní ìpínlẹ̀ Èkó. Ẹni tó jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó, ẹni tó jẹ́ ọ̀gá àgbà ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìyẹn CP Ọlọ́rundáre Jimoh Moshood ti fọ̀rọ̀ léde láti ẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìyẹn CSP Benjamin Hundeyin. Nígbà tó sọ wípé a ti fi ìyàn fi de egúngún wípé kó lọ sójú òpópónà márosẹ̀ nítorí wípé ó lè ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ wípé wọ́n wà lójú òpópónà náà. Wọ́n ní ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ egúngún tàbí orò ìdílé wọn kí wọ́n dúró lágboolé wọn o láti rí dájú wípé wọ́n ṣe ohun tó tọ́ àti òye, ṣùgbọ́n kí wọ́n wá fi àlàáfíà tiwọn wọ́n máa fi dà ìlú láàmú yìí. Wọ́n lóhùn ni àwọn kò ní gbà táwọn sì kúrò ojú sí dandan. Wọ́n ní gbogbo ìgbìmọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ egúngún àti àwọn ìgbìmọ̀ wọn lọ́wọ́n ti pè pé ìpínlẹ̀ Èkó tẹ́ rí yìí àwọn kò ní fààyè gbà láti pé kí ẹ máa gbé egúngún láàrin títù márosẹ̀ eléyìí tí ó lòdì sí òfin ilẹ̀ náà. Ṣùgbọ́n àwọn pé kẹ́ má ṣòro lé yín o, tí ẹ bá fẹ́ ṣòro lé yín ẹ dájú wípé ẹ ṣe pẹ̀lú àwọn èèyàn yín ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ láwọn ìgbèríko yín, kì í ṣe eléyìí tẹ́ wá bọ́ sójú òpópónà ìyẹn márosẹ̀ tẹ́ wá sọ pé gbogbo ọ̀nà lẹ́dí látàrí pé ẹ fẹ́ ṣe orò ilé. Ilé ẹjọ́ ti dá ọkùnrin kan ọmọ 60 ọdún ní ẹjọ́ látàrí pé ó ní ó fipá bá ọmọbìnrin ọmọ ọdún mẹ́rìnlélógún ṣàṣemáṣe. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó bó ṣe fi ọ̀rọ̀ náà léde, wọ́n ní obìnrin yìí ló jẹ́ wípé ẹ̀gbọ́n rẹ̀ kan tí wọ́n pè ní Marian ló jẹ́ pé òun ló wá fi ẹjọ́ sùn ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ó ní sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà tó ní sọ̀rọ̀ obìnrin àti àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọdé ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ìbámu pẹ̀lú ìfi ẹjọ́ sùn yìí ló jẹ́ wípé wọ́n tẹ ọkọ̀ létí láti lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀. Wọ́n padà rí wípé gbogbo ìgbìyànjú eléyìí tí wọ́n ṣe láti gbé kí dókítà bá wọn wò kó ṣe lè sọ ni wọ́n fi ipá ṣe àṣemáṣe pẹ̀lú ẹni eléyìí tá a mọ̀ sí ìbálò. Wọ́n ní lótìtọ́ àti lódodo ní òfin ní
àyẹ̀wò fẹsẹ̀ fi ìdí ẹ̀ múlẹ̀. Ìyẹn nìkọ́kọ́ wọ́n ní ọ̀nà tẹ́ni yìí gbà ló jẹ́ eléyìí tó burú jọjọ. Wọ́n ló fi ohun tí ó jẹ́ òògùn oorun sínú ohun tó fún un mu pé kó gbà kó mú. Wọ́n ní ní kété tó ní tọ̀hún mú, òun ló jẹ́ wípé wọ́n ní kò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan mọ́ tí kò sì ní apọn láti ṣe ohunkóhun. Kó tó fà yìí ló fà á tó jẹ́ pé ọkùnrin náà wọ́n ní ó dẹ̀ tètè balẹ̀ obìnrin yìí tó ṣe bí kò ṣe tọ́ lẹ́yìn tí ojú obìnrin náà dá lórí pé wọ́n máa ti ṣe ohun tí kò tọ́ fóun. Ìdí rèé tí ẹ̀gbọ́n rẹ̀ ṣe tètè bọ́ sígboro wá sọ fún iléeṣẹ́ ọlọ́pàá pé òun báyìí ó ti ṣẹlẹ̀ o. Ìdí sí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ṣe wá gbé ọkùnrin náà lọ sí ilé ẹjọ́ wípé ó ní láti fojú ba ẹjọ́ torí wípé ọ̀nà tí kò tọ́ ló gbà láti ṣe iṣẹ́ láabi náà. Wọ́n ní ní ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2025 ní ẹbí ọmọ tí obìnrin tí wọ́n pè lọ́mọ ọdún 24 yìí ló fi ẹjọ́ sun iléeṣẹ́ ọlọ́pàá. Lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti gbé ìgbésẹ̀ tó tọ́ tó yẹ gẹ́gẹ́ bí kọmíṣánná ìpínlẹ̀ Èkó ìyẹn CP Ọlọ́rundáre Jimoh Moshood bó ṣe fi ọ̀rọ̀ náà léde. Ó ní àwọn ò ní gba ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà kò tọ́ pàápàá ohun tó ní ṣe pẹ̀lú ìfipábánilò ní agbègbè náà torí pé ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ tó gbọ́dọ̀ ní àlàáfíà dandan ni. Ìròyìn náà fi léde láti ẹni tó jẹ́ CSP Benjamin Hundeyin eléyìí tí jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ ní ìkànnì Ajíara Malifa TV subscribe sí ìkànnì yìí. Ẹ hàn notification button ẹ like comment ẹ share àjọṣepọ̀ àtẹ̀ríyìn la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣeun ẹ kú ìgbà gbogbo.